ló yẹ ká máa kọ́ra wa. Ká má fi òwúrọ̀ kùtùkùtù ilẹ̀ wò. Tọ́rọ̀ bá rújú, àdániwáyé wa ní ká bí. Ewé tí à ń wò níwájú mi, òun là ń pè ní ewé ìdò. Wọ́n náà, ìyá mi máa ń sọ nǹkan, wọ́n ní èdè owó ẹ̀ṣin, tuntun owó ìyàgò lọ́nà. Ewé yìí, a máa ń lò fún nǹkan tó pọ̀. Àmọ́ ní èyí tí mo fẹ́ ṣàlàyé fúnra wa ń bẹ̀, òun náà ni infertility. Kí là ń pè ní infertility? Òun náà ni kí obìnrin ó máa lè ní oyún, kó má lè conceive. Tí obìnrin ò bá tó bá ń wá oyún tó sì wá ti rí pé gbogbo nǹkan lòun ti lò, àbí gbogbo test tóun ṣe ó rí pé òun lálàáfíà, kò sí nǹkan tó ṣòro, kí ni tó yẹ kó ṣe? Àkọ́kọ́, nígbà tí ó bá ti bẹ̀rẹ̀ menstruation, kó máa jẹ èso tá a mọ̀ sí èdè dàbínù tí ń ṣe seed, tí ń ṣe date. Ó máa jẹ 7 lórí ìjókòó kan lọ́jọ́ tó bá ti bẹ̀rẹ̀ menstruation tí ó fi di ọjọ́ 10 tó fi parí menstruation rẹ̀ dídé ọjọ́ 10. Ó wá bá ń wá ewé yìí tá à ń pè ní ewé ìdòwú. Ó já, tó bá já ewé yìí dáadáa, á rí pé ewé yìí fẹ̀. Ohun tó dẹ̀ fẹ́ gba ọmọ ojú ọ̀nà ni, ló fẹ́ gba ọmọ dúró. Ewé yìí ṣe fẹ̀ yìí, tó bá ti já ewé yìí lọ́pọ̀, yóò wá fi omi àgbọn ni yóò fi gbó. Tó bá ti fi omi àgbọn gbó, yóò máa mú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ti jẹ déètì yẹn jọjọ 10, kóhun àtọkọ ẹ̀ wọ́n máa ní ìbálòpọ̀ dáadáa. Kó wá máa mu ewé yìí láàárọ̀, kó máa mú lálẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run máa ń lò sábàbí dáadáa fún ẹni tí ó bá ń wá ọmọ. Ọlọ́run máa ń lò sábàbí dáadáa. Ẹbí tí a fẹ́ fi ṣàmùlò fúnra wọn. Assalamu alaikum.